Látàná ni mo ti ń gba ìpè wípé Àjàrà kú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè pé wọ́n ní Àjàrà ti kú lẹ́yìn ìgbà tí wọ́n ń gbé kiri wípé ó bíbejì wọ́n tún ló kú. Àjàrà ò kú o. Kí ló dé tí a sáré ń ronú wípé ó ti kú? Nǹkan tí a rí, kí ló dé tí à ń sọ pé Àjàrà ò kú o, Ọlọ́run sì ní jẹ́ ó kú o. Fọ́tò ìbejì àbí picture àwọn ìbejì tán dẹ̀ ń gbé kiri wípé ó bíbejì, Àjàrà ò bíbejì o, kò tí ì bímọ. Kò tí ì bímọ. Condition tí Àjàrà wà ó lágbára gan. Débi wípé wọ́n sì ń sọ wípé àná kọ́ ni wọ́n sọ pé ó sì nídìí ẹ̀jẹ̀ tó worth 4 million naira tí wọ́n á fún un. Bóyá wọ́n ti rí, bóyá wọn ò tí ì rí. Àjàrà ò kú o, ó wà láyé. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé kiri wípé Àjàrà ti kú, tẹ̀dẹ̀ ń post ẹ̀, ẹ̀yin nìyẹn. Ọlọ́run nìyẹn. Tó bá jẹ́ pé kú lẹ̀yin fi máa ń yọ̀yàn lọ́dọ̀ tiyín, tàbí ẹ̀ ń sáré kí ògo tó tàn kó wálẹ̀ tàbí kó kú, Àjàrà ò kú o, ó wà láyé. Ó kàn ní ìdìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni o. Lóòótọ́ ni wípé púpọ̀ àwọn tí ó jẹ́ òṣèré ẹgbẹ́ ẹ̀ tán ní owó yẹn lọ́wọ́ wà tán lè kó sílẹ̀. Ṣùgbọ́n ó ní ojú, ipò àti ààyè tó ń kálukú máa ń kọ síra wọn. Púpọ̀ àwọn èèyàn tẹ̀dẹ̀ ń wò wípé bóyá wọ́n lówó lọ́wọ́ yẹn náà, ó ṣeé ṣe káwọn náà máa ń lówó lọ́wọ́ kó jẹ́ wípé àánú Ọlọ́run àwọn náà ń béèrè fún. Àánú Ọlọ́run ni wọ́n ń jẹ. Sẹ́mọ̀ wípé bí èèyàn bá ń wọ aṣọ tó dẹ̀ ń lo mọ́tò, èyí ò tí ì sọ wípé bóyá ó ti ní owó yẹn débi wípé bóyá òun náà lè kó bóyá bí 5 million lẹ̀ fún èèyàn. Gbogbo wọn náà ló mọ ọ̀nà tó ń kálukú gbà fi tọ́jú mọ̀lẹ́bí ẹ̀. Àjàrà ò kú o, Ọlọ́run sì ní jẹ́ ó kú o. Picture àwọn ìbejì tẹ́ ṣe ń wò, òun kọ́ ló láwọn ìbejì o. Àmọ́ bí táwọn èèyàn yìí ti rí o. Àwọn blogger oríṣiríṣi náà kàn ń gbé kiri kó bíbejì. Kò bíbejì o, inú condition tó wà, ó sì wà condition tó lágbára o. Tó sì ní ìdí owó. Inú ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ẹgbẹ́ náà ń jáde láti ké gbàjarè wípé kí wọ́n ṣàánú ẹ̀. So púpọ̀ àwọn tí àdánwò wípé bóyá wọ́n làmìlaka, bóyá wọ́n lówó nínú àwọn òṣèré, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn gan lọ ń yáwó fi ṣe àwọn movie tí wọ́n ń ṣe ni. Ṣé mọ̀ pé bí èèyàn bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ tí ń là yóò sáré kú. So bí èèyàn bá sì mọ̀ pé bóyá bí báyìí lágbájá tí táàsì rí ò bá ti tú, a yóò mọ̀ wò pé bóyá lágbájá lówó lọ́wọ́ ni tó jẹ́ pé àánú Ọlọ́run àwọn náà ń béèrè fún. A sọ wípé àwọn tó lówó lọ́wọ́ ò sínú wọn o. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti rán sí yàn pé yóò sì yàn láàánú ni yóò sì yàn láàánú o. Tọ́lọ́run bá fún ẹ̀yin náà ní kápá, èmi ò bá tọrọ owó ń bí o. Bọ́lọ́run bá wá fún ẹ̀yin náà ní kápá, ẹ wá Àjàrà kan, ẹ súnmọ́ àwọn tó bá súnmọ́ dáadáa. Ibi tó bá wà, ẹ̀yin náà ẹ dìde ìrànlọ́wọ́ sí i. Tọ́lọ́run bá sọ wípé òun rán yín sí Àjàrà, ẹ jíṣẹ́ fún un. Àjàrà ò kú o, gbogbo ẹ̀yin tẹ́ ń gbé kiri kó kú, Ọlọ́run sì ní jẹ́ ó kú o. Ó wà lórí àìsàn, ó sì wà nípò oyún, ó sì lóyún, oyún sì wà nínú ẹ̀. Ṣùgbọ́n kò tí ì bímọ, kò tí ì bímọ o, ó sì nílò ẹ̀jẹ̀ torí Ọlọ́run o. Ọlálékan Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi, Súná Yáfíkú lórúkọ tó ju owó lọ. Nọ́mbà mi rè fún polówó 08067109598 08067109598. Ẹ ṣeun.